A kú dédé àsìkò yìí, àsìkò ìsinmi yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀, ọjọ́ Ẹtì, ọjọ́ kejì nínú oṣù kejì ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà. Tá a bá padà dé kí ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ìròyìn tó ti ọgbọ́n inú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èèyàn ọ̀gbẹ́ni Mohammed Idris, òun ló ti gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn láti ṣe sùúrù eléyìí tí ó padà jẹ́ kí ohun gbogbo kó níyanjú pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu, wípé kí wọ́n fún ààrẹ Tinubu ní àsìkò díẹ̀ sí i. Gẹ́gẹ́ bí Mohammed Idris tó ti sọ̀rọ̀ ọ̀hún lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday, lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ojúwòye rẹ̀ sí ètò ìṣèjọba Tinubu, ló ti sọ di mímọ̀ wípé ètò ìṣèjọba Tinubu ó ló dàbí ọmọ ìkókó tí wọ́n ṣẹ̀ bí ni, eléyìí tó ṣẹ̀fẹ̀ máa rákòrò. Ó ní wọ́n nílò láti fún ní ọ̀pọ̀lọpọ̀ àyè kí ọmọ òun kó dìde rìn káwá mọ ibi tí ó forí sí o. Ó ló sì dá àwọn lójú wípé dídùn lọ́sàn yóò sò, torí pé ààrẹ Tinubu ó ní iṣẹ́ takuntakun ni ààrẹ ń ṣe o lọ́wọ́ báyìí láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó jí padà bọ̀ sípò ní abala ètò ààbò, ètò ẹ̀kọ́ àti àwọn ẹ̀ka yòókù. Ó ní gbogbo ẹ̀ pátá ni ààrẹ Tinubu ló ń gbìyànjú, ló ń tiraka pẹ̀lú gbogbo àwọn tí wọ́n bẹ nínú ìṣàkóso rẹ̀ láti lè rí dájú wípé ohun gbogbo ó tùbà ó tùṣẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ alákòóso ọ̀hún, ó wá ní òun rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí lákọlábo nílé lẹ́yìn odi o láti ní sùúrù pẹ̀lú ààrẹ Tinubu. Ó ní ó sì dá àwọn lójú o wípé sùúrù wa yóò padà so dídùn ọsàn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní adìyẹ Bọ́lá Tinubu làágùn, ṣùgbọ́n ìyẹ́ tí ń bẹ ní ara rẹ̀ ní òjá mọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní kùdìẹ̀kudiẹ ti débà kó tó di pé ó bọ́ sí ipò ààrẹ. Ó láti ìgbà tó ti bọ́ síbẹ̀ ni ààrẹ Tinubu náà ti wá sa gbogbo ipá àti agbára láti lè rí pé gbogbo kùdìẹ̀kudiẹ ọ̀hún ó di ohun àfìsẹ́yìn tí egun aláré tó fi ṣọ. Lákòótọ́ náà ọ̀rọ̀ alákòóso Mohammed ọ̀hún, ó ló dá òun lójú o wípé àwọn ọmọ Nàìjíríà yóò padà dúpẹ́ lọ́wọ́ Tinubu tí wọ́n bá ṣe sùúrù pẹ̀lú rẹ̀. Ọ̀rọ̀ àmọ̀ràn ló ti lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu báyìí látẹnu àwọn gómìnà tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP igun tiwọn ní apá orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ìwòye bí ètò ààbò bó ṣe fẹsẹ̀ ṣe yégeyège tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa mọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn gómìnà tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP, àwọn náà ni wọ́n tún pè fún ṣíṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀, èyí tí a mọ̀ sí state police. Wọ́n ní lọ́wọ́ bí nǹkan ti rí o ní ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí, orílẹ̀-èdè yìí ti nílò ọlọ́pàá ìpínlẹ̀ láti lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù lójúnà láti lè kápá ètò ààbò èyí tó ti mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn gómìnà tẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún tí wọ́n kóra jọ tí wọ́n lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀rún sí gómìnà ìpínlẹ̀ Plateau nílùú Jos tí ṣolúlu ìpínlẹ̀ náà. Níbẹ̀ ni wọ́n ti kí gómìnà ọ̀hún wípé ó kú ìdílé mù, bẹ́ẹ̀ sì ni ó kú aráfẹ́rakù àwọn ènìyàn tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n ṣekú pa lọ́pọ̀ yanturu láàrin ọdún tó kọjá sí ọdún yìí ní ìpínlẹ̀ ọ̀hún, níbi tí àwọn èèyàn tó lé ní 200 tí àwọn oníṣẹ́ ibi agbébọn rìn, àwọn agbésùmọ̀mí tí wọ́n ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ ní ìfọ́nàfọ́ṣù o. Níbẹ̀ ẹni tó jẹ́ alága fún àwọn gómìnà tí í ṣe ti ẹgbẹ́ òṣèlú PDP, èyí tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi, èyún ọ̀gbẹ́ni Bala Muhammed,
òun náà ló sọ̀rọ̀ ọ̀hún lórúkọ àwọn gómìnà yòókù níbi tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé yìí ọmọ ní gbọmọ ò ìrùkẹ̀rẹ̀ báyìí ní gbọrun Ọ̀rúnmìlà. Wọ́n ní kí ààrẹ Bọ́lá Tinubu kó dákun dábọ̀ kó gbà wọ́n kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí àwọn oníṣẹ́ ibi tuntun jiyàn gbé yìí. Wọ́n ní àṣẹ lọ́ba pàbá kì í dábàá. Wọ́n ní ààrẹ Tinubu ó ní ẹ̀tọ́ àti àǹfààní lábẹ́ òfin láti pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n lè kápá àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Nínú ọ̀rọ̀ àwọn gómìnà ọ̀hún tí wọ́n tún fi kún, wọ́n ní àwọn yóò rọ Tinubu kó mú ààyè sílẹ̀ kí wọ́n jọ jókòó yí tábìlì pò lójúnà bí wọn yóò ṣe dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ èyí tí ó máa wọ woro sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀, ìletò sí ìletò láti máa fa àwọn oníṣẹ́ ibi ọ̀hún jáde kúrò ní ààyè tí wọ́n ń sá pamọ́ sí o. Wọ́n nípa ìdí èyí ó dá àwọn lójú pé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà yóò tún padà bọ̀ sípò tí yóò fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí o. Àwọn ènìyàn àwọn oníṣẹ́ ibi wọn ní máa pa wọ́n bí ẹni pa èèrà àbí bí ìgbà tí ejò tó pa adìyẹ o. Wọ́n ní bí àwọn ènìyàn ṣe ń kú ọgbẹ́ ọkàn tó ń ti ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún wọn báwọn oníṣẹ́ ibi ṣe rán wọn lọ sí ọ̀run. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ gbogbo kò sí lórí alábàáhùn. Ṣé Yorùbá bọ̀ wọ́n lóhun tó bá dunni báyìí náà ní pọ̀ lọ́rọ̀ ẹni, ohun tó bá sì kọjú sẹ́nìkan o ẹ̀yìn ní nǹkan sẹ́lòmíì. Ní báyìí wọ́n ní àìláṣọ lọ́rùn pàká ó tún àpérò fún ọmọ eriwo. Àdíá fún ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ti di ségesège tí ò fẹsẹ̀ múlẹ̀ o, èyí tó fà á kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n wà nínú ìlà ìlú àárọ̀ lọ́sàn-án lálẹ́ tòun ti òru àti sùn ọrùn. Ó di nǹkan eléyìí tó ń mú ìbẹ̀rù bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí o. Eléyìí òun náà ló fà á o. Ọba orí adé tìlú Ìwó, olú tìlú Ìwó, ọba Adéwálé Rashidi Àkànbí, òun mà ló ti kọ ìwé jàǹrànjàǹràn ẹ̀písítélì ńlá kan o sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí tó ń ti ọ̀nà àbáyọ èyí tí ààrẹ lè gbà láti lè kápá àwọn oníṣẹ́ ibi, àwọn tí ń da ẹran jẹ tó tún ṣekú pa àwọn ènìyàn pàápàá jù lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀. Ní ọba olú Ìwó tìlú Ìwó, ọba Abdulrasheed Àkànbí òun ló ti kọ ìwé ọ̀hún níbi tó ti ń gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ èyí tí ààrẹ lè gbé wà o láti dẹ́kun gbogbo àwọn agbésùmọ̀mí tó ń ti àwọn Fúlàní tí ń dẹran jẹ èyí tí wọ́n fi ẹran ba oko jẹ́ tí wọ́n sì tún pa àwọn tó ní èrè oko. Ó sọ̀rọ̀ wípé lákọ̀ọ́kọ́ kí ààrẹ Tinubu kó dá àwọn ilé ìwé sílẹ̀ eléyìí tí wọ́n máa kó àwọn Fúlàní dẹrandẹran tí wọ́n máa fún wọn ní ìmọ̀ ìjìnlẹ̀ òde òní pẹ̀lú ìmọ̀ eléyìí tí ó máa tọ́ wọn sọ́nà lórí bí àbí láwùjọ. Bákan náà ni ọba olú Ìwó tún sọ ó ní lẹ́yìn náà kí ààrẹ Tinubu kó fi àwọn tí wọ́n máa da àwọn màálù wọn jẹ èyí tí wọ́n nílé máa kó màálù láti lọ máa jẹ oko olóko. Ó ní lákòótán nínú ọ̀rọ̀ olú Ìwó ó ní kó wá jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí i. Ó ní bí ààrẹ Tinubu bá lè ṣe èyí olódàrún lójú wípé Nàìjíríà yóò fẹsẹ̀ múlẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ọba olú Ìwó tìlú Ìwó ọba Àkànbí bó ti kọ ìwé ọ̀hún ránṣẹ́ sí ààrẹ Tinubu nílùú Àbújá lánàá ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ eléyìí tó fi àwọn ọ̀nà èyí tí wọn yóò gbà ètò ààbò èyí tó mẹ̀yẹ pàápàá jù lápá gúúsù ìwọ̀ oòrùn bá ṣe bọ́ kúrò lọ́wọ́ rẹ̀ pátápátá. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n tó bíi 52 52 ní agbègbè kan ní ìlú Ifọ̀ ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn lásìkò èyí tí wọ́n fẹ́ máa fún àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tí wọ́n fẹ́ máa ró wọn ní agbára láti gbà wọ́n wọ inú ẹgbẹ́ òkùnkùn náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè lédè òyìnbó kí wọ́n initiate wọn o. Ìròyìn ọ̀hún tó jáde látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Ògúntọ́lá èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde fún àwọn akọ̀ròyìn lójúléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ nílùú Abẹ́òkúta ní Eléwéràn. Èyí bẹ́ẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún ó ní lórí ìròyìn èyí tó fẹsẹ̀ múlẹ̀ àti olóbó èyí tí wọ́n ta ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní agbègbè Ṣàngó Ifọ̀
tí wọ́n ta lólobó wípé àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n fẹ́ initiate ara wọn o nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ṣe tí wọ́n ṣẹ̀ fẹ́ gba àwọn ọ̀dọ́langba tuntun sínú ẹgbẹ́ òkùnkùn náà nínú ilé ìtura kan èyí tó ń bẹ ní agbègbè ọ̀hún èyí tí wọ́n pe ìlú agbègbè èyí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní Abíọ́dún bus stop nílùú Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ọmọlọ́lá Òdútọ́lá ni ìròyìn yìí ní ọ̀gá ọlọ́pàá tí ń bẹ ní agbègbè náà ń ló tẹ̀lé tó sì ṣiṣẹ́ tó jẹ́ wípé bí wọ́n ti sọ́nà ń ló ba lótìtọ́ àti lódodo olókéré tán àwọn ènìyàn tó jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n rọ́wọ́ tó nínú ilé ìtura náà tó bíi 52. Ó ní gbogbo wọn pátá báyìí ni wọ́n sì ti kó sínú àhámọ́ àwọn ọlọ́pàá o. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ 21 nínú oṣù kínní ọdún tá a wà yìí ní nǹkan bíi ọwọ́ ìrọ̀lẹ́ ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n o lánàá òde yìí ni wọ́n lu kóró ọ̀rọ̀ ọ̀hún síta fún àwọn akọ̀ròyìn ní ilé eléwé ẹran tí í ṣe olúléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ògbóǹtarìgì akọrin fújì tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn olóyè nílẹ̀ Yorùbá èyún Alhaji Wasiu Ayinde Marshal òun mà ló ti dọ̀bálẹ̀ báyìí o tòun tí orin kan eléyìí tó kọ o lásìkò tó gba eré kan tó lọ kọrin níbẹ̀ ló ti kọ lórí ìtàgé níbi tó ti ń bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu o wípé kí wọ́n dákun kó dábọ̀ kó bojú ẹ̀yìn o torí pé ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní àtijẹ àtimù ó ti dohun tó le o. Wasiu Ayinde Kéwàdí ultimate èyí tó sọ ọ̀rọ̀ náà lásìkò eléyìí tó ń kọ orin ọ̀hún níbi tó ti ń sọ gbogbo àwọn ibi tí bàtà ti ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ tó sọ ọ́ dórí epo bẹtiróòlù eléyìí tó di ọ̀wọ́n gógó tó ṣe àkóbá o fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ó bẹ̀ ní Wasiu Ayinde ló ti ń forin sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó ní ààrẹ Tinubu ó ní ìyú ọmọ ní gbọmọ bí ìlùkẹrẹ ti ń gbọmọ Ọ̀rúnmìlà ó lóun bẹ ààrẹ Bọ́lá Tinubu o kó rántí ìlérí èyí tó ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí lásìkò ìpolongo ìbò. Bákan náà kí Tinubu rántí wípé ohun gbogbo òun ló ní ìgbà àti àsìkò fún ó ní bí lálábá lọ ó ń bọ̀ ní nítorí pé nǹkan lórílẹ̀-èdè Nàìjíríà kò fararọ o ó ní kó rántí bí ó ti bẹ̀rẹ̀ kó rántí ibi tó bá dé o kó sì rántí ọjọ́ àti sùn nítorí pé òní larí o kò sẹ́ni tó mọ̀la. Wasiu Ayinde ni bá àbá nípa lọ́tọ̀ra wa o ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kò sí ẹni tó lè fọwọ́ gbáyà wípé oúnjẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló pé fún òun lójúmọ́ kí wọ́n tó sùn. Ó ní òun rọ Tinubu o kó dákun kó dábọ̀ gbogbo ìgbésẹ̀ tí ààrẹ Tinubu yóò bá gbé o. Wasiu Ayinde ni kí Tinubu kó gbé ìgbésẹ̀ náà láti lè rí dájú pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó padà bọ̀ sípò ara tu àwọn mẹ̀kúnnù àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n lè fọwọ́ gbáyà oúnjẹ mẹ́ta àtijẹ àtimu kó lè rọrùn kí lílọ bíbọ̀ náà tó ń ti ètò ààbò kó lè rọrùn ní orílẹ̀-èdè Nàìjíríà. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ lónìí ti ṣe ọjọ́ ẹtì ọjọ́ Jímọ̀ títí di ojúmọ́ látẹ́tùmọ̀ láǹfààní sí ọ̀tún ròyìn ní ìfowópamọ́ aládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà nínú ọ̀wá o. Fúnmi Adénúgà lẹnu tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.